Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Friend, tí bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, share, comment, subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo Àtúnbí produced by Yetunde Barnabas. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Nínú eré yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Àwọn wo lẹ máa rí nínú eré yìí? Àwọn tẹ́ máa rí ni Péjú Ògúnmọ́lá, Habib Alagbe, Zainab Bakare, Yetunde Barnabas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nípa wo ni Habib Alagbe kó nínú eré yìí? Nínú eré yìí, Habib Alagbe kó ipa ọmọ. Ó jẹ́ ọmọ sí Péjú Ògúnmọ́lá nínú eré yìí. Ó ní àwọn challenges kọ̀ọ̀kan tó yẹ pé ó ń pass through. Nígbà tí wọ́n lọ sọ́dọ̀ àáfàá ní àfi tán bá lọ pa súná ẹ̀, as in ọmọ tó ti dàgbà, kán wá pa súná ẹ̀, kán wá ṣe níṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fún ọmọ ní orúkọ, as in ọmọ ìkókó. Ibi tí ìyá ẹ̀ ti pe àwọn èèyàn pé kán wá bá òun kómọ. Ibi tí wọ́n ti ṣe ìkómọ fún ọmọ tó ti dàgbà o, tó ń fún ní orúkọ míì. So lẹ́yìn ìgbà tí wọ́n ṣe gbogbo yẹn tán, ìgbà tí àáfàá wọlé tọ̀ wọ́n wá, tó ń ṣàlàyé gbogbo ìgbésẹ̀ tó kún fún wọn láti gbé so that k'Ọlọ́run lè bá wọn ṣẹ́ ogun tó ń bẹ nínú ayé ọmọ wọn, k'Ọlọ́run lè bá wọn ṣẹ́ ní àṣẹwọlẹ̀. Àmọ́ lára ìkìlọ̀ tí wọ́n fún Habib nínú eré yìí ni pé orúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀, ayé ò gbọdọ̀ pè ní orúkọ yẹn mọ́. Orúkọ tuntun tí wọ́n fún ni kí ayé máa pè. Cause tí èèyàn bá lè pè ní orúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀, gbogbo ogun tó ti ṣẹ́ nínú ayé ẹ̀, ó tún máa padà gbérí. Ó tún máa face àwọn challenges kọ̀ọ̀kan padà. Ẹ wá wo ibi tí ó ti gbéra tó ti lọ sí ìlú Èkó láti lọ bá èèyàn tí ó ní kó wá pé kóun ràn lọ́wọ́. Nígbà tó dé ìlú Èkó, ẹni àkọ́kọ́ tó máa pè, ìyẹn lọ pè ní orúkọ tí ó ń jẹ́ tẹ́lẹ̀. Ibẹ̀ ni wàhálà tí wá bẹ̀rẹ̀ sí wọnú ayé ẹ̀. Nígbà tí ìyẹn lọ, ẹ wo ibi tí ìyá ẹ̀ ti wá bá àáfàá padà pé láti ìgbà tí ọmọ ti lọ sí ìlú Èkó wípé òun ò gbọ́ anything nípa ẹ̀, wípé kò pé o, kò ṣe anything. Àáfàá ṣá wá sọ fún un pé kó ṣe sùúrù, kó fara balẹ̀ wípé ọmọ ẹ̀ máa pè. Ẹ wo ibi tí ọmọ ẹ̀ tí ń pè tó ti ń ṣàlàyé àwọn nǹkan tí ojú ẹ̀ rí níwọ̀nba ọjọ́ tí ó dé ìlú Èkó. Lẹ́yìn ibí báyìí, ẹ máa rí Yetunde Barnabas. Ipa wo ni Yetunde Barnabas kó? Yetunde Barnabas ní ọ̀rẹ́ méjì. Tó jẹ́ pé láàárín àwọn méjì yẹn, òun jẹ́ ẹni tó jẹ́ pé Ọlọ́run gbé ọwọ́ ẹ̀ sókè gan ju tàwọn ọ̀rẹ́ ẹ̀ lọ. Owó wà ní ọwọ́ ẹ̀. So àwọn ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ kẹ̀rẹ̀ wọn ò ní tó. Àmọ́ òun ò sọ pé torí pé àwọn ọ̀rẹ́ òun ò ní tó òun, kò sideline wọn. Lóṣooṣù, ó máa ń fún wọn ní owó 300,000 gẹ́gẹ́ bí salary wọn. Fún upkeep wọn, ó máa ń pay wọn náà. Àmọ́ lẹ́yìn ìgbà tí ó ń ṣe gbogbo eléyìí, ẹ wo ibi tí Zainab Bakare àti ọ̀rẹ́ wọn kẹta tí àwọn méjèèjì ti wá sí bá tí wọ́n ti ń discuss pé ṣé kò rí pé ọ̀rẹ́ wọn Yetunde pé ó ń lo àsìkí àwọn. Ìyẹn wá ní àsìkí bíi bóo pé kò lo àsìkí àwọn now. Wọ́n wá ní báwo ló ṣe máa place wọn lórí monthly salary tó jẹ́ pé wọ́n ò dẹ̀ ṣe anything fún. Ìyẹn wá ní ó ń lo ògo àwọn o. Ìyẹn wá ní tọ̀ wípé but òun ò feel pé ó ń lo ògo àwọn, but òun kàn rí pé normal thing as per pé Ọlọ́run bless ẹ̀ ju àwọn lọ. So Habib Alagbe, òun tiẹ̀ wà ní ìlú Èkó níbi tí ó ti ń hustle. Ibi tó ti ń hustle tó ti pàdé woman kan. Tí woman yẹn ti pinnu wípé òun máa ràn lọ́wọ́. Tí woman yẹn fún ní káàdì pé kó wá bá òun nílé wípé òun máa ràn lọ́wọ́. Nígbà tí
Habib máa dé ilé woman yìí, ó lọ pàdé èèyàn tó yẹ pé ó ti mọ̀ tipẹ́tipẹ́ ní ìlú wọn ní abúlé. Nígbà tí ìyẹn máa rí, meanwhile àfáà dẹ̀ ti warn wọn pé wọn ò gbọdọ̀ pè ní orúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀, wípé orúkọ tí wọ́n ṣẹ̀ fún new name tó fi pa súná ẹ̀, wípé òun ni kó máa pè. Nígbà tí ìyẹn wá rí, ìyẹn wá lọ pè ní orúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀. Tí ìyẹn ṣe pè é nìyẹn, kò pẹ́ náà ni woman tó fún ní káàdì pé kó wá bá òun nílé kóun help ẹ̀, woman yẹn bá jáde. Woman yẹn bá sọ̀rọ̀ sí pé níbo lòun ti mọ̀ ẹ́, òun lòun fún ẹ káàdì pé woman yẹn ṣá gbà káàdì lọ́wọ́ ẹ̀. Woman yẹn sọ̀rọ̀ sí bí tó ti ń lọ tó ti ń ronú, bá pàdé man kan tó yẹ pé òun náà ti help man yẹn rí. Ó ti help ẹ̀, ó ti bá ṣe mọ́tò nígbà tí mọ́tò ẹ̀ ń ṣe over 80, òun náà ti ràn lọ́wọ́. Wá pàdé man yẹn wá sọ fún pé kó má worry, wípé òun máa ràn lọ́wọ́. Man yẹn ṣá promise ẹ̀ ní heaven and earth. So lẹ́yìn ìgbà tí man yẹn wá lọ, ó wá pe àfáà, wá ṣàlàyé fún àfáà. Àfáà sọ fún pé kó má gba ọ̀rẹ́ lọ́wọ́ man yẹn, pé kó rìn síwájú, pé ó sì máa pàdé aláàánú ẹ̀. Ẹ wá wo Yetunde Barnabas pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀. So Láídé Bákàrè àti ọ̀rẹ́ wọn kẹta, wọ́n wá lọ sọ́dọ̀ babaláwo. Àbí tí wọ́n ti lọ sọ́dọ̀ babaláwo nítorí ọ̀rọ̀ Yetunde Barnabas tí wọ́n ti lọ ṣe oògùn fún, wípé wọ́n fẹ́ kó ya wèrè. Ní àkọ́kọ́ wọ́n gbé aṣọ lọ, wípé tó bá sì lè wọṣọ yẹn, ó máa bẹ̀ sí ṣàìsàn díẹ̀díẹ̀. Ẹbí tí babaláwo ti fún wọn ní aṣọ. Nígbà tó ń gbé aṣọ lọ, wọ́n ṣáà tán jẹ́ pé ó wọṣọ yẹn. Lẹ́yìn ìgbà tí ó wọṣọ yẹn, kò sí nǹkan kan tó ṣe. Wọ́n tún wá padà lọ sí ọ̀dọ̀ babaláwo again, wípé ó ti wọṣọ o, kò sí nǹkan kan tó ṣe ọ̀rẹ́ àwọn. Bóyá ní pé okay pé bóyá kán tún mú nǹkan mi. Wọ́n ṣáà lọ ra wig. Lọ́bi tí babaláwo ti bá wọn parí iṣẹ́ sí inú wig yẹn, pé nǹkan tó bá ti lè mú tó mú wig yìí tó wọ̀ sí orí, wípé ó máa ya wèrè. Wọ́n á gba wig yìí. Nígbà tó ń gbà, wọ́n ṣáà lọ fún ní wig pé àwọn bá ra wig wá láti appreciate ẹ̀ fún gbogbo oore tó ti ṣe fún àwọn láti ìgbà tó ti ń help àwọn. Inú ẹ̀ dùn. Wọ́n á sọ fún pé àwọn ní outing o, wípé wig yẹn làwọn fẹ́ kó wọ̀ tẹ̀lé àwọn lọ sí outing tí wọ́n ní. Ó wá ní pé kò sí problem. Meanwhile Yetunde Barnabas, òun jẹ́ ọmọ jẹ́jẹ́ tó jẹ́ pé inú kan lòun lò pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ méjì tó kù, but òun mọ̀ pé àwọn ọ̀rẹ́ òun méjì tó kù, èrò tí òun rò sí wọn kọ́ ni wọ́n rò sí òun. Lọ́bi tí Yetunde Barnabas ti ń try láti múra arrange àwọn aṣọ tó fẹ́ wọ̀ ni àbúrò Zainab bá dé. Tábù Zainab ṣe dé, ó bá ẹ̀gbọ́n ẹ̀ ní living room àti ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀. Ó ṣáà kí wọn, ó béèrè Yetunde Barnabas, ó lọ bá nínú yàrá. Nígbà tó bá as per pé Yetunde Barnabas jẹ́ èèyàn tó yẹ pé ó wà generous, ó máa ń fúnyàn. Ó ṣáà bá, ó sọ fún un pé wig ẹ̀ tó ń rí pé òun máa gbà, òun máa ṣe gbogbo ẹ̀. Yetunde Barnabas wá sọ pé pé kò mí pé kó mu, pé since tó jẹ́ pé nǹkan tó like yẹn. Tí ẹ ṣe gba wig yẹn, tó ṣe wọ wig, kò pé 5 minutes ni àbúrò Zainab bá ya wèrè. Lọ́bi tí ó ti ń ṣe gángangan. Bí tó ti ń ṣe gángangan ni Zainab bá sá padà lọ sí ọ̀dọ̀ babaláwo pé bàbá, wig tí òun fún ọ̀rẹ́ òun, àbúrò òun ti wọ̀ o, kí ni nǹkan èèwọ̀? Babaláwo ní kò sí nǹkan èèwọ̀ o, cause torí according to iṣẹ́ tó béèrè, oníṣẹ́ tó lágbára tí ó dẹ̀ ní èèwọ̀. Ó ṣáà ń sunkún sí babaláwo lọ́rùn pé kó jọ kó help òun. Babaláwo ṣáà sọ pé kò sí èèwọ̀. Lẹ́yìn yẹn ni ó tún wá padà wá sọ́dọ̀ babaláwo, tó tún wá sọ fún pé kí ni òun lè ṣe sí ọ̀rẹ́ òun, wípé ó fẹ́ make sure pé òun pa torí pé òun ló ń lo ògo òun. Babaláwo wá ní pé kó lọ ṣe ìkómọ fún un. Wípé tó bá sì lè ṣe ìkómọ fún un, tó ń change orúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀, tó ń fún ní orúkọ míì, wípé àwọn máa lè ṣe oògùn sí, cause torí pé Yetunde Barnabas jẹ́ ọmọ alágbára. Òun fúnra ẹ̀ gan mọ̀ pé ọmọ alágbára lòun, pé àkàndá èèyàn lòun jẹ́ nínú eré yìí.
So babaláwo dẹ̀ ti ṣèwádìí ó sì mọ̀, òun ló fi sọ pé kán lọ ṣe ìkómọ fún, kán lọ sí ìkómọṣe fún. Lọ́bi tí wọ́n ṣà ti wá fi style, wọ́n sọ pé àwọn máa change orúkọ ẹ̀, wọ́n máa fún lórúkọ míì. Ibi tí bàbá ẹ̀ ṣà ti bá ṣeré. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Mo fẹ́ kẹ́ lọ wo nǹkan tó end àwọn ọ̀rẹ́ Yetunde Barnabas. Mo fẹ́ kẹ́ lọ wo nǹkan tó end Yetunde Barnabas. Mo dẹ̀ fẹ́ kẹ́ lọ wo nǹkan tó end Habib Alagbe nínú eré yìí. Maybe Habib Alagbe padà bí olùrànlọ́wọ́ tó jẹ́ pé gbogbo ogun ayé ẹ̀ ṣẹ́. And then maybe Yetunde Barnabas ó padà lékè àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé àṣírí ẹ̀ wá tú. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ẹ má gbàgbé láti bá mi like, láti bá mi share, subscribe. Thank you guys. See you guys in my next video. Bye.